Ẹ̀kálẹ́ gbogbo ẹ̀yin èèyàn wa pátá, a kí gbogbo yín, gbogbo ẹ̀yin mùtúmùwà, ẹ̀yin bàbá wa, ẹ̀yin màmá wa, ẹ̀yin ẹ̀gbọ́n wa, ẹ̀yin àbúrò wa, gbogbo ẹ̀yin tí ẹ sábà ń fi ojú ayọ̀ ẹ fi ń wo àwọn fọ́nrán tí à ń gbé jáde. Ẹ kú ọjọ́ mẹ́ta. Lẹ́ẹ̀kan sí gbogbo ẹ̀yin èèyàn wa pátá láti Amẹ́ríkà, láti Canada, láti Dublin, láti UK, láti gbogbo Europe pátápátá, mo kí yín lálẹ́ yìí lẹ́ẹ̀kan sí pé ẹ kú ọmọ ṣe, ẹ dẹ̀ kú àdúrótì bàbá wa Sunday Igboho. Ẹ ṣé gidigidi gan. Gbogbo ẹ̀yin èèyàn wa láti Asia, àdúpẹ́, láti gbogbo Africa pátá, ẹ ṣé. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá, mo kí yín, ẹ kú ọmọ Yorùbá gidi ni o, ẹ kú iṣẹ́ ọmọ ṣe, ojú ò ní tì yín. Síbẹ̀síbẹ̀, ẹ má bà ọkàn jẹ́ o, ẹ sì má da inú rú. Ẹ fi ọkàn yín balẹ̀, kò sí ohun tó ṣe bàbá Sunday Igboho ní òsítọ́ o. Gbogbo táwọn onírọ́ ń pa kiri lórí YouTube lọ́tùn lósì o, bóyá kọ́ lè rí oúnjẹ jẹ o, àwọn apurọ́ jẹun, èmi ò mọ ohun tí wọ́n ń sọ, ṣùgbọ́n mo sì ń sọ fún yín sẹ́, ohun tẹ́ ń gbọ́ lẹ́nu mi, tẹ́ ń gbọ́ lẹ́nu Koiki, confirm ni, kò sọ̀rọ̀ lórí ẹ̀, ojú ò ní tì yín. God bless you. Ọ̀rọ̀ náà á tó ṣe sọ láìpẹ́. Èmi ò dédé bọ́ta, mi ò dẹ̀ ń ṣe nǹkan tọ́lọ́run ò bá rán mi. Ibi tọ́lọ́run bá rán mi, òun lèmi ń sọ̀rọ̀ sí. Mo tún fẹ́ gbé ọ̀rọ̀ obìnrin kan tó sọ wípé àwọn àsọtẹ́lẹ̀ burúkú tèmi ń rí Ọlọ́run ò ní jẹ́ ó ṣẹ, tí mo sọ̀rọ̀ lórí ẹ̀ nínú fídíò mi tó kọjá lọ. Jẹ́ kí n sọ fún ẹ, ẹ yé tanra yín sẹ́. Ẹ lọ gbáradì. Ẹ lọ gbáradì. Èmi tó rí yìí, èmi náà ń gbáradì. Tí bá sọ fún ẹ wípé mélòó ni mo fẹ́ sọ. Ṣèbí àwọn kan ló máa wá bá tó máa pariwo ń ta àwọn DSS o, wọ́n wá, listen to me. Ní ìjẹta, òru ìjẹta, wọ́n sì wọ ibi báyìí wá. Tí Ọlọ́run ò dẹ̀ fún wọn ṣe. Èmi ò ní ilé tí mo fẹ́ sá kúrò. Mi ò dẹ̀ ní ìlú òyìnbó tí mo máa lọ. Tí n bá dẹ̀ lọ sí ìlú òyìnbó gan, bóyá mo sáré lọ ṣe nǹkan ni mo máa padà mi wálé. Ṣùgbọ́n mo sọ fún ẹ gbáradì, àwọn èèyàn yóò take èyí sí. Ṣé mélòó làwa fẹ́ jáde síta láti wá máa sọ síta nínú ohun tí ojú ti wá ń rí. Tí bá ṣe sọ, bó ṣe sọ síta, òun ni wọ́n máa get ẹ sí. But we keep quiet. Àwọn tí wọ́n wá náà, àwọn gan mọ̀ pé wọ́n fi imú, wọ́n fi dán irin. So don't waste your time. Ẹ lọ prepare ara yín. Mo ní Olúwa ń sọ pé bí ẹ bá sá eré, ṣorí bí Afghanistan ṣe end ẹ̀, bẹ́ẹ̀ náà ni Nàìjíríà ṣe máa end ẹ̀. Ọ̀pọ̀ ni kò kọbi ara sí ohun tí mo sọ. Ọ̀pọ̀lọpọ̀ ló dìde ló tako ohun tí mo sọ. Ìyá kan tí ẹ dìde ní gbogbo àwọn àsọtọ́lẹ̀ ibi yìí tèmi ń sọ yìí, orí mi ló máa dà lé lórí. Now, ṣé ẹni tí ó lọ sí, ṣé Boko Haram, Fúlàní, Hausa Fúlàní, Boko Haram àbí bandit tẹ pera yín, tí wọ́n lọ kojú àwọn army wa ní Kaduna, ní bóyá NDA ni àbí kí ló ti ń pè, academy, army academy tó wà ní Kaduna, tí wọ́n lọ síbẹ̀, tí wọ́n lọ exchange ìbọn pẹ̀lú wọn, tí wọ́n pa general, tí wọ́n tún pa èèyàn kan,
tí wọ́n tún gbé àwọn èèyàn lọ, ṣé àwọn èèyàn ò lè lọ sí Àbújá? Ṣé wọn ò ní lè wọ irú ẹni tó ṣerú yẹn? Ṣé wọn ò lè wọ Aso Rock? Tó bá dẹ̀ ti wọ Aso Rock, wọ́n ti take over nìyẹn. Kò sí bó ṣe lè jẹ́, àfi ká tètè mójútó ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Mo sọ lénìí, ní Afghanistan torí yẹn, ẹni àwọn Taliban wà, àìmọye irú Tinubu tó wà ń bẹ̀ náà tó jẹ́ pé àwọn Taliban ló ń bá ṣiṣẹ́, tó jẹ́ pé wọ́n mọ ìlú wọn bẹ̀ náà ni o. Mo fẹ́ fi nǹkan wé nǹkan bí tí mo ti ń sọ̀rọ̀ yìí sí ni o. Àìmọye irú Ọbásanjọ́ ló wà ń bẹ̀ náà tó jẹ́ pé ọmọ ìlú wọn bẹ̀ tó jẹ́ pé Taliban ni wọ́n ló ń bá ṣiṣẹ́. Àìmọye irú àwọn ọba olórí burúkú. Sọ pé mi máa ń sọ, ẹ̀yin lẹ́ ní ọba, èmi ò mọ ọba kankan o. Kò sí nǹkan tó kàn mí pẹ̀lú ọba. Wọ́n bá jẹ́ ọba, wòlíì ni mi. I am a prophet to the core. Tẹ bá ń wá àwọn wòlíì scammer kíní kan, àwa ò ń ṣe. Ṣèwọ́ tó bá ń sọrú ìyẹn sáwa, o ò mọrú ẹ̀dá tá a jẹ́. Kò sí nǹkan tó ké mi pẹ̀lú scammer. Èèyàn tí bá dówó lọ́wọ́ ẹ̀ tí mi ò gbé iṣẹ́ fún ni kẹ́ jẹ́ kó bọ́ta. Nǹkan tí mo mọ̀ ni pé I'm a spiritualist. I'm a prophet of God. I run spiritual church and I do spiritual work. That is all. Now, ṣé ẹni tí ó lọ attack army ní academy wọn ní Kaduna, ṣé àwọn yẹn wọn ò lè lọ attack Aso Rock? Question ni mo béèrè lọ́wọ́ gbogbo yín o. Ìwọ tó ń sọ wípé kò ní padà end bí Afghanistan, ṣebí nǹkan tó ṣẹlẹ̀ ni àwọn Taliban wọ́n gba capital. Nígbà tó gba capital tán, wọ́n ti kọ́kọ́ gba 18 states nínú ìlú yẹn. Ó tún yá wọ́n wá padà lọ gba capital. Nígbà tí wọ́n gba capital tán, òun ló di wípé wọ́n control ìlú yẹn. Lọ gba ìlú mọ́ Afghanistan lọ́wọ́. Ó ṣáà ń rí lórí YouTube. Tolúwa bá wá sọ, tó bá ti ẹnu rú àwa sọ, tẹ́ni pé irọ́ là ń pa, ẹ jẹ́ ká máa wòsẹ̀. Ìgbẹ̀yìn ló máa dolóko àdá. Ó mọ ipò tí àmì wà nínú ìlú. Àmì torí yẹn, ohun tí Navy ò bá lè ṣe, ohun tí ọlọ́pàá ò bá lè ṣe, àmì nìkan ló lè ṣe. Boko Haram wá lọ àtáàkì àmì nínú báràkì wọn. Ìwọ dẹ̀ ń sọ pé ìlú yìí kò ní dàbí Afghanistan. Ẹ̀rí ẹ̀ ń pa mí. Ó yá mo lọ mójútó àwọn ará ẹ̀. Ó lọ mójútó ọ̀rọ̀ ayé ẹ̀. Tó nígbà tí kinní yẹn bá ṣẹlẹ̀ tán, ohun tó ti mójútó nílẹ̀, òun ló máa tètè ráyè mú láti lò. Bá ṣe ń sọ tẹ́lẹ̀ gbọ́, àwọn pásítọ̀ yìí náà wọn ò gbọ́. Wọ́n máa parọ́ fún yín pé ó máa dáná. Àdúrà tó ń gbà náà, Boko Haram nínú àdúrà tó ń gbà tó ló máa da. Boko Haram ó tún ti lọ àtáàkì àwọn àmì ní báràkì wọn níbi tí wọ́n wà ní Kaduna. Ó máa da. Ó sì gbàdúrà níjọ́ Sunday ní ṣọ́ọ̀ṣì wọn. Ó máa da. They are telling you lies. Jẹ́ sọ fún ẹ, ojú ẹ máa jà nígbà tó bá ṣẹlẹ̀ tán. Torí pé fúláìtì fò lókè, tó gbọ́ pé Ọbásanjọ́ ló fò yẹn, tó fò lókè tó ní Ọọ̀ni of Ifẹ̀ ló fò yìí, tí mi tún fò tó ní Ọba Síjú Adé ló fò yìí, tí mi tún fò ní ikú bàbá yèyé ni. Gbogbo wọn ni wọ́n ní plane. Gbogbo ètò ẹ̀yìn ń ṣe yẹn kò sí nǹkan tó ra wọn. Tó bá ṣẹlẹ̀ tán wàá bá wọn lókè. Nǹkan tèmi tètè ní kéyìn tètè mójútó ọ̀rọ̀ ara yín nìyẹn. Ẹni kì í ṣe wòlíì. Ẹlẹ́lọ́run kan ló pè wá. Àwa ń sọ kò sí ohun tó ké mi. Ó lójú nǹkan tèmi ń dá sí lórí YouTube. Ó lójú nǹkan tèmi ń dá sí lórí Facebook náà. Ohun tọ́lọ́run rán èmi lèmi ṣe. Bí àwọn kan bá láwọn jókòó ní ìjókòó wípé àwọn fẹ́ blọ́ọ̀kì ojú yín, Olúwa rán èmi kémi wá la ojú yín. Tí wọ́n bá dẹ̀ lóògbọ́, máa wòran náà. Máa wòran. Àwọn kan BBC béèrè question kan. Ó ní nínú oògùn, nínú ìbọn, nínú karate àti ó ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹrin àti tajútajú, èwo ló máa mú gẹ́gẹ́ bí ohun ìjà tó gún bá dé? Àwọn kan ní Ọlọ́run ni. Má wọ̀rí. Orí ẹ ti dàrú. Orí ẹ ó ti yí.
èmi ò ní kó má mọ Ọlọ́run, ṣùgbọ́n màá jẹ́ kó yí wípé èyí ò ń ṣe spiritual issue, it is a physical issue. Wọ́n ti da orí ẹrú. Ẹ̀rí ẹ̀ ń pa mí. Òótọ́ ọ̀rọ̀ tèmi ń sọ òun lẹ ṣe ní pé mi kì í ṣe ìránṣẹ́ Ọlọ́run. Bí mo ṣe máa ń sọ̀rọ̀, àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ wá ní pé ṣé wòlíì ló ń sọ̀rọ̀ báyìí? I am telling you the truth. O mọ̀ bí bá ṣe ń káyàn lára sílẹ̀ èèyàn ṣe ń sọ. Ọlọ́run nínú ìjà tó ti assign wípé kẹ́ ẹ lọ jà. Ẹni ikọ́ lèèyàn ti ń kù náà. Gbogbo àwọn tó lọ́run rán pé kọ́ lọ jà. Ṣebí wọ́n lọ pa àwọn èèyàn ńbẹ̀ náà ni. Àwọn bíi Mósè ṣe bọ́ pààyàn ni. Dáfídì ó pààyàn ni. Lọ́wọ́ dodo àwọn tí wọ́n jà. Èèyàn kan wá dìde ó ní Sunday Igboho ní ẹlẹ́bọ ni. Wò jẹ́ kí n sọ fún ẹ, ìwọ àfáà yẹn, ìwọ jáde wá. Ìwọ jáde kí mi pẹ̀lú ẹjọ́ fojú ríra. Jẹ́ ká tí ẹjọ́ pàdé. Ìwọ kan pé ìpàdé mi pẹ̀lú ẹ ó pé Sunday Igboho lẹ́lẹ́bọ. O mọ̀ pé yín àfáà lẹ́gbẹ́bọ jù. Ipasẹ̀ ẹ̀yin làwa ń tọ̀. Ọwọ́ yín láti kọ́kọ́ bá ẹbọ. Ọwọ́ yín láti kọ́kọ́ bá Ògún. A dẹ̀ rí pé nǹkan tẹ̀ ń ṣe yìí nítòótọ́ kíní yìí dá o, òun la ṣe tẹ̀lé. Ìwọ wá ń jáde ó ń pèèyàn lẹ́lẹ́bọ. O ò lè wà lùjọ́ náà, wàláì. Mo fi ayé àtọ̀run bú rẹ̀. Ìwọ àfáà tí o pe Sunday Igboho lẹ́lẹ́bọ yẹn kò sálùjọ́ náà fún ẹ. Nítorí pé ìwọ ó mọ òtítọ́, ó wá ń fi òtítọ́ yẹn ó fi ń parọ́ fún àwọn èèyàn rẹ, ó fi ń bò fún wọn. Ó sì àlùjọ́ náà fún ẹ. Ṣùgbọ́n ibẹ̀ yẹn kọ́ lèmi ń lọ. Ibi tí mo kàn ń lọ lálẹ́ yìí ni wípé páńpẹ́ òfúra ó já ná o, àjà òfúra àjájì. Bó lílò ò bá foro lè máa kó. Ó lè máa kó nílé. Kò sí bá ṣe fẹ́ ṣe ẹ́ fúra. Gbogbo àwọn tó rí tí wọ́n ń kọ ìdí wípé à ń kò sí kò consign àwọn yìí, wọ́n máa fo. Tó bá yẹ pé Ọọ̀ni of Ifẹ̀ ṣé o gbọ́ mi tẹ́yìn sọ pé ọba yín eré kan igba tó bá pé wọ́n ń hùwà olórí tó pé ni àwọn ajókòó sínú pléènì wọ́n á tún fẹ̀ báyìí, àwọn akẹ́sẹ̀ sínú pléènì níbi tí ìyà ti ń jẹ ẹ̀yin ọmọ Yorùbá. Àwọn akẹ́sẹ̀ sọ̀kan sínú pléènì wọ́n ń lọ síbi márèèjì ọmọ Buhari. Orí báwọn ọmọ politicians bí wọ́n ṣe ń ná owó nínú mọ́tò, ọmọ Ọ̀ṣínbàjò náà wà ńbẹ̀. They know themselves. Má tanra ẹ. They are playing you games. Àwọn tó dẹ̀rí tó jẹ́ Fúlàní wọ́n mú tí wọ́n ń ṣe, wọ́n sì máa take over ìlú yìí. Yàrábì ilà sáà bàrúbì tí sàfẹ́ píríhù sàfàtì olè yìí ní sahara. Wọ́n sì máa take over ìlú yìí. Kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe. Àfi tẹ́ ẹ bá tètè sáyéré. Àwa tá a dẹ̀ fẹ́ jàjà yìí náà, ayákìlà lẹ fi ń lé wa kiri. Àwa tá a fẹ́ jàjà yìí náà, àwọn tó máa gbé wa pa àwọn lẹ fi ń lé wa kiri. Tí kì bá ń ṣe ọlá Ọlọ́run, tí kì bá ń ṣe ọlá Ọlọ́run, tí kì bá ń ṣe ohun tọ́lọ́run ti dá tó ní ká máa tún máa lò, Ọlọ́run ò lè bá wa ja ogun. Gbogbo wa tó ní wàá mọ́ Ọlọ́run kò ní bẹ́ẹ̀ ja ogun, ìwọ ló máa jà. Dáfídì jà fún rẹ̀ ni. Àwọn èrò Dáfídì jà fún rẹ̀ ni. Èrò Mósè jà fún rẹ̀ ni. Sámúẹ́lì jà fún rẹ̀ ni. Àwọn ànábì tó wà nínú Kùránì gbogbo wọn ni gbogbo wọn ni wọ́n ja ogun fúnra wọn. Bó bá dẹ̀ fẹ́ ja ogun, wọ́n gbọ́dọ̀ pa èèyàn. Bó bá dẹ̀ pa èèyàn 50 kò sí ẹ̀jẹ̀ wọn lọ́rùn ẹ̀. Nítorí wípé èèyàn kò lè wá pa ẹ́ kó máa wù. Ẹ jẹ́ ká mọ ohun tá à ń ṣe. Ẹ tètè kẹ́ ẹ dìde fún ìrànlọ́wọ́ ara yín. Nítorí pé tó bá délẹ̀ tán, wàá rí pé flight Ọbásanjọ́ máa fò, flight Tinubu máa fò, flight Ọọ̀ni of Ifẹ̀ máa fò. Wọ́n ò rán yín sẹ́, wọ́n ò rán yín. Wàláì, wọ́n ò ṣe kí ni wọ́n ò rán yín. Ṣùgbọ́n nígbà tí wàhálà yìí bá dé, ẹ̀yin lẹ máa jẹ̀yà ẹ̀. Tẹ́lẹ̀ tó lódodo tó bá ń jìyà, wàá máa tẹ́lẹ̀ṣẹ̀ bá ń jìyà, wàá máa rí olódodo láàrin ẹ̀ òun náà ń ṣe kí ni ọ̀nà lẹ́gbà.
ẹ̀yin olódodo tẹ́ ẹ mọ̀ nǹkan kan ẹ bá wọn jẹ owó, ẹ̀yin lè máa jẹ ìyà yìí tó pọ̀ nínú ẹ̀ ni mo ṣe ń ké tantan. Ẹni tó lọ wọ inú army academy tí wọ́n lọ fáyà wọn tí wọ́n pa general yọ pé kì í ṣe oyè kékeré, oyè tó tóbi ní general, wọ́n pa general dànù. Lọ́wọ́ ìyà tẹ́ni yẹn jẹ tó fi jẹ general, wọ́n pa dànù, wọn ò kíá. Ó wá lérò pé wọn ò lè lọ sí Aso Rock, wọ́n á máa wòran sẹ́ tájẹ̀tì wọn wà tó fojú ara ẹ̀ rí gẹ́gẹ́ bí ohun tí Olúwa ń sọ fún wa. Àwa ń ṣí yín létí pé Olúwa rán wa sí yín kẹ́ ẹ tètè mójútó. Àwọn tó rí yìí wọn ò gbà ń kékeré o. Ohun tó fẹ́ ṣe wọ́n mọ̀. Wọ́n fẹ́ sọ ìlú yìí di ohun tí wọ́n fẹ́, kì í ṣe ohun tí àwa fẹ́. Ṣùgbọ́n ohun tí wọ́n fẹ́ gangan ló fẹ́ sọ Nàìjíríà di. Àfi ká tètè dìde ká pín ìlú yìí jẹ́jẹ́ kólíkálukú lọ lọ́nà tiwọn. Nígbà yẹn la tó lè ní ìfọ̀kànbalẹ̀ ní ọjọ́ ọ̀la. Gbogbo ẹ̀yin tí ẹ jókòó níjókòó wípé tí yín nìkan lẹ mọ̀, ẹ ò mọ̀ tẹlòmíì, ẹ máa ríran wo ohun tó máa ṣẹlẹ̀. Tèmi ti sọ ìtọ́ Ọlọ́run tó rán mi ní alẹ́ yìí. Kó o dẹ̀ gbà yẹ̀wò wípé àwọn tí wọ́n wọlé tí wọ́n lọ tọ àwọn àmì lọ nínú dẹ́ẹ̀nì wọn. Ṣáwọn yẹn ò lè lọ sí Aso Rock ni? Wọ́n lè wá Aso Rock o. Wọ́n dẹ̀ lè wọ́n lè lọ take over. Tó bá dẹ̀ ti wá Aso Rock, wọ́n máa take over. I am telling you, la ojú ẹ̀ kó o lè fi ríran. Ọlọ́run tó rí yẹn, ó ti assign wa sẹ́ tí wọ́n ní pé ká jà ká lọ ṣẹ́gun. Ṣé táwọn èèyàn yìí bá fi lè jà, tó bá fi lè dìde pátápátá ń tòótọ́ tí wọ́n fẹ́ jà, wàláì wọ́n á pa èèyàn gan. Wọ́n á kó àwọn èèyàn lẹ́rú. Wàláì nǹkan máa bàjẹ́. Wọ́n á ká àwọn èèyàn lẹ́rú. Wàláì ìran Yorùbá ẹrú ló máa padà jẹ lọ́dọ̀ àwọn mọ́là, lọ́dọ̀ àwọn Fúlàní. Ẹ jẹ́ ká mójútó ohun tó wà nílẹ̀ o. Èmi ń sọ tèmi o. Mo ń tẹnu mọ́ o. Gbogbo wọn lọ ní flight o. Ìwọ náà ṣàrí. Ìgbà tó máa ka iye flight tó lọ síbi kíní Buhari, ó ló tó 800 flight. 800 flight. Òun ló wá síbẹ̀. Ṣé kò lè wọ́n? Wípé wọn lọ ní flight. Gbogbo wọn tí wàhálà bá dé, wọ́n máa fò. Tí yín ni mo sọ fún yín. I am telling you. Kì í ṣe pé a gbójúlé Ògún. Ọlọ́run náà la gbójúlé. Ṣùgbọ́n Ọlọ́run ń fi nǹkan kan wọ̀ wá tóun dá. Tó ní tá bá mú yìí pọ̀, ká mú yìí pọ̀. Ó máa ṣe nǹkan kan. Ó dẹ̀ ń ṣe. Ohun tá mú pọ̀ tó ń ṣe nǹkan kan. Tẹ́yìn sọ pé kò dáa. Tètè lọ mójútó ọ̀rọ̀ ara ẹ o. Nítorí pé tó bá ṣẹlẹ̀ tán, ìyá ò ní mọ ọmọ, ọmọ ò ní mọ bàbá mọ́, bàbá ò ní mọ ọmọ ẹ̀ mọ́. Ìwọ lọ wo nǹkan tó ń ṣẹlẹ̀ ní Afghanistan now. Lọ wo nǹkan tó ti bàjẹ́. Wo nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin Israel àti Syria. Wo gbogbo ohun tó ti bàjẹ́. Nǹkan tó ń pè ní ogun nìyẹn o. Àwa náà ò fẹ́ ogun. Ló ṣe pé à ń pariwo báyìí. Pé tá bá yá tètè dìde, ká dìde ká lè tètè pín ìlú yìí ní ìrọ̀rùn. Òun ló máa dá. Ṣùgbọ́n tí wọ́n bá dìde tán tó jẹ́ wípé àwọn ni wọ́n dìde láti fẹ́ ja ogun, wọ́n máa finish ìlú yìí. Olúwa sọ ní ọjọ́ Sunday tó kọjá. Olúwa wípé oṣù kẹfà nínú ọdún 2022, ó ní wàhálà máa bẹ̀rẹ̀ sí í ṣẹlẹ̀ gan. Àwọn wàhálà oríṣiríṣi. Àwọn oríṣiríṣi nǹkan máa rú jáde. Wàhálà lọ́tùn, wàhálà ló ṣẹ̀. Ó ní àwọn wàhálà yẹn máa fẹ́ máa dàbí ogun. Olúwa ló sọ bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká tètè lọ mójútó ohun tó wà nílẹ̀ yìí. Ẹ̀yin ọ̀jọ̀gbọ́n, ẹ̀yin ọmọ Yorùbá gidi. Èmi kọ́ ohun tó Olúwa tẹnu mi sọ. Òun ni mò ń sọ fún yín. Olúwa ló tún sọ bẹ́ẹ̀ tá a fi gbé jáde wípé ẹ mójútó kó tó di pé ọ̀rọ̀ Nàìjíríà yìí ó máa dàbí Afghanistan. Bí end Afghanistan ṣe rí. Olúwa ló sọ bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká mójútó. Olúwa kò tí kúrò nídìí iṣẹ́. You know that prophecy, it is step by step. So therefore, bó bá tún yá, a tún gbé mi jáde.
a ní báyìí tún ni a tún wá sọ fún yín, ṣùgbọ́n èyí tó Olúwa sọ yìí ẹ tètè jẹ́ ká mójútó. For me, mo sì sọ fún yín lálẹ́ pé kò sóhun tó ṣe Sunday Igboho, bàbá wa òkè, Ọlọ́run ló yọ bàbá. Tí kì bá ń ṣe Ọlọ́run, ẹ̀yin máa pa bàbá ní bàbá dànù nìyẹn. Ṣùgbọ́n Ọlọ́run ló yọ wọ́n, wọ́n wà òkè, gbogbo ẹ̀ lọ dédé. Ìwọ tó kù níbi tó wà yìí, ó ní kó mójútó ọ̀rọ̀ ara ẹ, nítorí pé tó bá ń bọ̀, àwọn là ń wọ̀n dé o, àwọn là ń dẹ́ẹ̀dẹ́ o. Ẹ̀yin bàbá, òun ni mo sọ fún yín. Ẹ tó bá fẹ́ wálé, kó yá kọ̀dà kan wálé ni láàárín 2 weeks, 3 weeks kó padà o. Má wá ilé wípé o fẹ́ wá jókòó sílé. Gbogbo ẹ̀yin tẹ wà nílùú òyìnbó lọ́wọ́ tẹ wà yìí, mo bẹ̀ yín, ẹ fẹ́ wálé yá láàárín 3 weeks kẹ́ tètè padà. Má ì tí ronú pé o fẹ́ wá jókòó sí Nàìjíríà, nítorí pé àwọn ọ̀pọ̀lọpọ̀ làásìgbò ló máa ṣẹlẹ̀ ní 2022, wọ́n máa ṣẹlẹ̀ ní 2023. Ṣé o ń gbọ́ mi? Mo bẹ̀ yín, ẹ ra jókòó yín jẹ́jẹ́, ẹ jókòó yín jẹ́jẹ́ síbi tí ẹ wà. Ojú ò ní tì yín. Gbogbo iṣẹ́ rere tí ẹ ti ṣe kò ní wá fi Nàìjíríà ò ní wá ní dàrú mọ́ yín lọ́wọ́ o. Ojú ò ní tì yín. Ẹ jókòó jẹ́jẹ́ síbi tí ẹ wà. Ẹ ṣé gan ni. Mo tún kí yín lẹ́ẹ̀kan sí, èmi àbúrò yín, èmi ọmọ yín, bàbá Confirm JP. Ẹ fi kíní yìí ránṣẹ́. Mo ń sọ tòótọ́ fún yín. Ohun tó lè ṣẹlẹ̀, òun ni mo sọ yẹn. Ohun tó Olúwa bá dẹ̀ fi hàn, ohun tó máa ṣẹlẹ̀ ni. Ojú ò ní tì yín. Mi ò sọ àsọtẹ́lẹ̀ rí. Olúwa ò fi nǹkan wọ̀n mí rí kó má ṣẹ. Gbogbo èyí tó ti fi wọ̀n mí pátá, gbogbo ẹ̀ ló ti ṣẹ. Nípa gbogbo àwọn tẹ pè lọ́ba, fake ni gbogbo wọn. Wọn ò sí lẹ́yìn yín o. Má jẹ́ kí wọ́n tàn ẹ́. Ò sí lẹ́yìn yín. Má jẹ́ kí wọ́n tàn ẹ́. Ẹ̀yin owó tí wọ́n ṣì ń pín, ẹ̀yin gbogbo nǹkan mèremère tí wọ́n ń gbà, ẹ̀yin ibẹ̀ lọ ṣì wà. Má tàn rẹ. Èmi sọ tòótọ́ fún yín. Ara àwọn tó ṣẹ̀ ń jáde nísìnyí, tó tún wá ń bú ọba, màá kàn máa wò wọ́n ni. Èyí táwa ti sọ tẹ́lẹ̀. Ó mọ̀ pé ohun tó Olúwa ń sọ làwa ń tẹ̀lé. Àwọn ọ̀pọ̀lọpọ̀ máa send fídíò sí mi. Wọ́n ní bàbá ẹ wo fídíò yẹn. Èmi ò ń wo gbogbo nǹkan yìí. Ohun tó Olúwa bá ti sọ, òun lèmi máa ń tẹ̀lé. Mi ò ń wo gbogbo ẹ̀. Èmi á send, "Daddy, please watch this thing." Màá kàn máa wò ni. Èmi máa kàn ní okay. Mi ò ń wo nǹkan kan. Ohun tó Olúwa bá sọ, lèmi máa wá ń sọ síta. Ohun tó Olúwa bá dẹ̀ sọ, àfi ká tètè ṣọ́ra. Kò sí bó ṣe lè jẹ́, ó máa wá sí ìmúṣẹ o. Ojú ò ní tì yín. Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ ká ṣọ́ra. Ẹ jẹ́ ká múra. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pátá, a ò ní rí wàhálà o. Inú àwa náà ó dùn tógun bá ṣẹlẹ̀, ṣùgbọ́n kó má padà rí bẹ́ẹ̀. Òun lá tètè ń sọ. Pastor ẹ ń parọ́ fún ẹ pé ó máa dà. Ó máa dà, ó máa dà. Òun náà lórí yìí o. Tó bá pé tòótọ́, àdúrà gbogbo wọn ń gbà ń tòótọ́. Ṣé ó jẹ́ káwọn Boko Haram kó tó lọ pa àwọn ẹni ẹlẹ́ni, kó tó lọ jáàmù, kó tó lọ attack Army Academy ní Kaduna? Àdúrà wọn ò gbà. Má tàn ra ẹ. Lórí Nàìjíríà yìí, àdúrà kankan ò gbà lórí Nàìjíríà mọ́. Má jẹ́ kó tàn ẹ́. Mi ò sọ tó bá gbàdúrà fúnra ẹ o. Ṣé pé o bá wò mí dáadáa wá rí pé mo máa ń sọ ọ̀rọ̀ tó jẹ́ pé màá gbé ọ̀rọ̀ mi kalẹ̀ dáadáa. Mi ò sọ kó o bá gbàdúrà fúnra ẹ o. Ṣèbí ìwọ fúnra ẹ ló gbà fúnra ẹ. O dẹ̀ gbà sí Ọlọ́run ẹ. Mi ò sọ o tó bá gbàdúrà lórí ọ̀rọ̀ Yorùbá nation. Ṣé tó bá pé lórí ọ̀rọ̀ Nàìjíríà yìí ni lọ gbàgbé ẹ. Ọlọ́run ò ní interest lórí Nàìjíríà mọ́ o. Ọlọ́run ò ní interest lórí ìlú yìí mọ́. The only thing tó Olúwa ní interest lé lórí pé kí Nàìjíríà kó pé. Ẹ ṣé gidigidi gan. Ojú ò ní tì yín. Ẹ fi ránṣẹ́. Ẹ fi ránṣẹ́. Kẹ́ lè educate àwọn èèyàn. Mo ń wá láti educate yín. Mo dẹ̀ ń wá láti máa pass message fún yín kí ojú yín kó lè là. Gbogbo ẹ̀ ni mo wá ń ṣe. Ṣùgbọ́n èyí tó bá gbọ́, fine, ó gbọ́ fún rẹ̀. Èyí tó bá gbọ́, ọwọ́ ẹ̀ ló kún sí náà. Ṣùgbọ́n àwa ń prepare ara wa. Ẹ̀yin tó dẹ̀ máa ń bá, tẹ máa pariwo ń ta, DSS ti wá. Ẹ jẹ́ kí mo lè sọ iye ìgbà tí èmi ti yàtọ̀ ti wá attack mi. Mi ò dẹ̀ lè sọ níta. Ó ní ìdí ká sọ ń tà. Ṣùgbọ́n, ẹ jẹ́ ká máa wòran wọn. Ẹ jẹ́ ká máa wòran wọn. Ká sì máa wòran Ọlọ́run. Ojú ò ní tì wá o. Àwa ò wá láti bá ìjọba jà. Àwa kàn ń jáde láti sọ òtítọ́ ọ̀rọ̀ ni. À ń jáde láti sọ the real thing. Láti sọ òtítọ́ bí nǹkan ṣe lọ làwa ń bọ́ta láti sọ. Gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n dẹ̀ mọ̀ pé gbogbo ohun tí mò ń jáde tí mo wá ń sọ yìí, ẹ̀yin náà mọ̀ pé òtítọ́ ni.
kí Aso Rock kó lọ máa ṣọ́ra báyìí nítorí pé kí ni àràbà tó ramú odò ń gbàrere o, odò ń gbàrere o, àràbà tó ramú odò ń gbàrere o. Plan àwọn bandit yìí àti Fúlàní kì í ṣe plan kékeré o. Wọ́n ní máàpù gbogbo nǹkan tí wọ́n fẹ́ ṣe, gbogbo èyí tó fẹ́ ṣe lọ́la wọ́n ti ní máàpù ẹ̀. Wọn ò dẹ̀ ní ẹ̀mí tí ń ronú pìwàdà. Gbogbo máàpù ìwà ibi tí wọ́n fẹ́ ṣe pátá ló ti wà lọ́wọ́ wọn. Ṣùgbọ́n ìwọ ò plan. Ṣé tó bá ní máàpù la máa mọ̀ pé o plan. O ò plan now. I am telling you the truth. O ò plan. Ojú òní ti wà, ọkàn wa máa balẹ̀, a ò ní ṣàṣetì. Bẹ́ẹ̀ ló máa rí o. Ẹ ṣé gan ni. Ẹ káalẹ́ lẹ́ẹ̀kan sí i. Kí Olúwa kó jí wa rí. Thank you. Have a wonderful day. Èmi ọmọ yín náà ni Baba Confirm JP. Fi fídíò yìí ṣọwọ́ kí ọ̀pọ̀lọpọ̀ kó lè wà educated nípa ohun tó wà, kí a lè la ojú àwọn èèyàn tó ọ̀pọ̀lọpọ̀ kò gbọ́, kó lè rí reasons ìdí tí wọ́n ṣe ní láti tètè mójútó ọ̀rọ̀ ara wọn kí wọ́n má ṣe kíni, kí wọ́n tètè jáfára. God bless you. Have a nice day.